Egbeji dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Suleiman Egbeji Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Suleiman Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Suleiman Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Suleiman Egbeji ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Suleiman Egbeji ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ. mo sì fẹ́ kẹ́ ẹ máa bá mi fi làákà ìbá lọ àfọ̀ntìrà yẹn ó ní látàkùnú kásìmìsì bá ó ní ẹ mọ́dà gẹ́gẹ́ bíi fìtílà àtùpà iléepo ayé ìjọ́un táwọn máa ké bàbá wa máa ń ṣe epo pupa sí wọ́n máa fìtílà ayé ìjọ́un fìtílà alámọ̀. àwọn alámọ̀ tó wàá wà ń bẹ̀ tán fi po sí. yudili nurse ń tàmọ́lẹ̀ fún àwọn èèyàn wọ́n fi ń rí náà ó wà lára òjíṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ ẹnu rẹ̀ dáa gbogbo òṣèṣì rẹ̀ dáa ẹ gbọ́ mi yé. mo ń gbọ́ yín bàbá. wàásùlù mo ti dà lù àmọ́ òkùnkùn bẹ lábẹ́ tiẹ̀ abẹ́rẹ́ rẹ̀ sọ́kùn ẹ̀wẹ̀ ẹgbẹ́ fìtílà kalẹ̀ tẹ́ bá dilálẹ̀ ẹ̀ tanná ẹgbẹ́ kalẹ̀ òkùnkùn bẹ lábẹ́ tiẹ̀ pé ẹ má dàbí fìtílà tí ó jẹ́ wípé òun ṣèmọ́lẹ̀ ọ̀rọ̀ tẹ́ ń sọ láráyé ń gbọ́ tí wọ́n ń lò táwọn fi ṣe rere ẹ̀yin ọ̀jọ̀gbọ́n yìí bàbá wa tẹ́ ẹ kọ́ wa nímọ̀ tá à ń sọ yìí àtẹni ó ní ilé tí ò fi ṣiṣẹ́ ṣe tí ń dàpọ̀ àtẹlómi tí ò tiẹ̀ dá kókó tó yẹ pé wò ní sẹ́ àmọ́ bàbá rẹ̀ lọ́gbọ́n nú ó sì kọ́ lẹ̀ ẹ má sòwé ná bọ́ọ̀ bá jẹ́ pásítọ̀ kò dá àṣà àjíṣe Yorùbá dúró kò dá dúró ẹ má ṣe o ẹ má jẹ́ ìyá ọjọ́ ẹran Yorùbá mọ́ o ìyá ọ̀hún ló délẹ̀ là ń gbóòórùn rẹ̀ ike àti ìjẹ́ wa ń gbóòórùn rẹ̀ ni o à ń gbóòórùn rẹ̀ ni Ọlọ́run ò ní jẹ́ ìyá ọjọ́ wa o àṣẹ 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 ìgbé wa bẹ́ẹ̀ torí méjì náà ni ìyá máa ń jìyà ìyá sì máa jẹ ìtumọ̀ tọ̀tọ̀ lónìí ẹ gbádùn mi dáadáa. mo ń gbádùn yín bàbá. kẹ́ni tó ti jìyà kí ìyá ọmọ bá wà á jẹ́ ìyá tí mo fẹ́ sọ yìí o kí ìyá ọmọ bá jẹ ẹran Yorùbá tó Yorùbá àgbàlagbà ló bí èmi dáadáa mo sì gbọ́ Yorùbá gan lọ́dọ̀ wọn. tẹ́lẹ̀ lómi ọ̀bọ̀ tó mọ méjèèjì ẹlòmíràn ló ń sàn jìyà ẹni bá jìyà ọ̀dà. ẹni tó bá jìyà ó dáa. bí èèyàn bá jìyà fún nǹkan kò ní rọrùn mẹ́ ètí mo sọ ìmú jìyà rẹ̀ lọ́dọ̀ bàbá mi ni bẹ́ẹ̀ bá jìyà ẹ̀ yò. tẹ́yẹ̀ bá jìyà yóò yò. bẹ́ẹ̀ bá ti jìyà tó dáa fún ọ̀pá tí kọ́sẹ́ lọ́wọ́ ọmọ ìjìyà rẹ̀ àná Muhammad salamu ní adama jimọ èyí tó bá ti kásì tó bá ṣe ẹrú fẹ́ nìkan ó sì wọ́n náà ó ṣe ìdúmọ̀ fún wọn náà ó sì wọ́n náà ẹ bá ti ṣe ẹrú fẹ́ nìkan tó bá ti gbà fọ́gà rẹ̀ àwọn kan gbà fún wọn náà. ẹ gbádùn mi dáadáa. mo gbádùn yín bàbá. ẹni tí bá ń tí ó pé òun ní jẹ ìyà lẹ́nu òun ní jẹ báyìí. tó ń jẹ ìyà lẹ́nu. tó ní focus. ẹ̀yin ọmọ Yorùbá yẹ jẹ́ ká jìyà fún nǹkan ìbílẹ̀ kájà àwọn ọmọ bá jẹ wá bàbá ẹlòmíì ti jìyà wọ́n ti wá oògùn wọ́n ti wá agbára. wọ́n dẹ̀ ti rí. wọ́n sì rí ìwọ wá lọ gba ẹ̀sìn ọ̀dà tó máa sà bàbá ẹlòmíì kú tó jìyà fún tó lọ àjà ló gbẹ́ ẹlòmíì lọ sóde ọ̀run tó fi wá oògùn tó fi wá agbára ọdẹ ni wọ́n olóògùn ni wọ́n ọwọ́ adi pásítọ̀ ó di àáfà ọwọ́ adà gbogbo ẹ̀mẹ́sìn mara wọn wọ́n kàn lọ sun gbogbo òwe oògùn náà ni. sẹ́mi pé bàbá rẹ̀ jìyà fún kíní ẹni ìyá rẹ̀ padà bọ̀ wá jẹun. wá jẹ. sẹ́ẹ̀rí bí yẹn bá ń jẹun èyí ó yò. bẹ́ẹ̀ni. tí nǹkan tí èsè èèyàn máa ti ń jẹ́ èèyàn kò yé yó. kì í yó. àjẹ̀rù bá jẹ́ èèyàn kò ní yó. ẹ̀yin pẹ́ bá fẹ́ mọ̀ ẹ̀yin fún dábàá ló ń jẹ kó yó kó tún ẹ̀jọ̀ kẹtọ́ fún yóò tún jẹ èèyàn ni ó sọ fún pé mo ti yó ẹran yìí sọ pé mo yó. ẹran ó ṣe pé mo ti yó. tí ìyà bá ń jẹ́ èèyàn kò lópin àfẹnì Ọlọ́run bá gbà á lè lókù tàbí tó bá rẹ̀ ni lo àjò fún tí wọ́n fi gbà á lè lọ́wọ́ ìyá tí ń jẹ ìyá yẹn sọ pé òun ò jẹ èèyàn mọ́ o èèyàn ọmọ jìyà ìyá ọmọ jẹ èèyàn lọ ní bí èèyàn bá ń jìyà yóò yó bẹ́ẹ̀ bá fẹ́ kọ́sẹ́ tó fẹ́ jìyà ń bẹ̀ wà lọ́dún mẹ́ta ló fi lẹ́bi ẹ̀kọ́sẹ́ yìí ó ti yónu ó ṣe bí dọ́ ọmọdọ̀gà ó ti dọ̀ igi ojú ọ̀gbagadè ká má pera wa ní ẹlẹ́sìn ká má discriminate ká má yọra wa sọ́tọ̀ pé ẹnìkan ṣe kan ní kò ṣe kan níjọ́ wà ní tó bá rí báyìí
táwọn bá gbá búrò bóyá wọn ẹnìkan ló lálà tálà rẹ̀ sí ìbáṣẹ tó wá pé ogun fẹ́ jà lù tí wọ́n bá wá sọ fún ọba wà kí sáwọn ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ ẹ bá àwọn òbó ológun ṣe kó lù mí kíláàsì àbá máa ṣe bẹ́ẹ̀ jọ̀hún àwọn ọba ó pe àwọn ọ̀jọ̀gbọ́n ara ọ̀jọ̀gbọ́n làwọn babaláwo wà bẹ́ẹ̀ni ọ̀jọ̀gbọ́n làwọn oníṣègùn wà bẹ́ẹ̀ni ní ìsìn ọ̀jọ̀gbọ́n náà ni àwọn olórí ẹ̀sìn gbogbo náà wà kálukú ó pera wọn jọ lánàá ẹ̀sìn wọn ànírógun lẹ̀ yóò àṣẹ ọmọ dàbí yẹn kò dàbí ọkà ṣùgbọ́n bàbá mi a máa ṣe atúgun kí náà pè látúgun. ó wà àwọn bàbá ńlẹ̀ Yorùbá ní ẹ máa dọ́gbọ́n rẹ̀ ìlú gbàgbé láyé ọjọ́ tí bàbá mi fún mi ní atúgun yẹn nǹkan méjì ni wọ́n kọ́ mi nǹkan méjì ìlú bí ọ̀rọ̀ tí màmá sọ fún àwọn èèyàn mọ́mí yẹn sọ̀rọ̀ débẹ̀ tẹ́ bá ti rí ẹni tọmọ nǹkan tọmọ yẹn gbà lẹ̀ bẹ́ẹ̀ ni bàbá ìjà bá dé ọmọ yẹn hàn lé mọ̀ náà ọ̀ràn ni àwọn babaláwo ìkéré ọmọ lè sùn nú níjọ́ tí bàbá mi fún mi ní atúgun yẹn náà wọ́n kọ́ mi ní okùn là ń pè kínní yẹn a máa fi ọrùn nú àkàṣe ẹ̀kan ni mo ṣe rí o ó mo gbé sọnù nítorí wọn bá ń sọ̀rọ̀ ní afẹ́fẹ́ báyìí ọba adéda rí ọ ó sì rí ọkàn rẹ mo bá ní mo ṣe rí irọ́ mo ṣe rí lẹ́ẹ̀kan mo ṣe rí bí okùn báyìí ni tẹ́lẹ̀ bá filẹ̀ báyìí ò ní rí bàbá mi kọ́ mi nítorí kí n máa fi sọ́ọ̀dẹ̀ ni o ká máa fi sọ́ọ̀dẹ̀ ni o torí níjọ́ wà náà àwọn ọdẹ máa ń dó lẹ́nu bodè bẹ́ẹ̀ni ọ̀nà tí ó gbà wọ̀lú tí ogun bá fẹ́ wọ̀lú wọ́n ti fi lélẹ̀ lẹ́nu tẹ́lẹ̀ báyìí wọ́n ti fi lélẹ̀ ní rí mọ́ gbogbo ẹni bá ti dákọjá ni ó máa kú kò lè lo wákàtí kan láyé mo fi bàbá tó bí mi búra. ẹni tó bá ti dákọjá ni ó máa kú. ẹni bá ní òṣogùn gbọdọ̀ lọ́mọ pa bí àṣà orin tí ọ̀rẹ́ èkejì mi kọ fún mi níjọ́ tó wá bá mi wúyè mi Egbeji Ognomoso ó ní báyẹ̀ wí ajẹ́ o Saheed Òṣùpá báyẹ̀ oògùn ọ̀jẹ́ o ẹ̀bájẹ́ ànàrà wa lóògùn ò náà wọ́n tó ní òṣogùn bí yẹn bá ń náyàn lóògùn o káwò bẹ́ẹ̀ bá ti kì í ṣe fíìmù ẹ̀ sá ti gbọ́ rí gbọ́n báyẹn ló kárí. dáadáa bẹ́ẹ̀ bá ti rí rí. dáadáa bọ́ọ̀lù wà ń bẹ o bí òṣogùn o bí yẹn bá fẹ́ dẹ̀jà bàbá ṣe ọ̀run àkàlà àfi ṣe bàbá fi lélẹ̀ èyí ò tiẹ̀ ní rí mọ́ ẹni tó bá fi lélẹ̀ nìkan ni ó rí gbogbo ẹni bá mo fi bàbá tó bí búra gbogbo ẹni bá ti kọjá ń bẹ̀ wò ní lo wákàtí kan láyé. wọn ò ní lo wákàtí kan láyé. àwọn bàbá wa wọ́n fi pamọ́ torí wọ́n fi tọ́jú ara wọn bí wàhálà bá dé ni wọ́n fi ṣèkà láti fi pa àyàn wọ́n ṣe fún ọ̀tá ni wọ́n sọ yìí fún ẹ̀yin tẹ́ ẹ lọ́gbọ́n nú ìgbáradì ọmọ Yorùbá Ọlọ́run níjà arógun. àṣẹ. èyí ló ti fẹ́ sọ ní sọ yìí ọrùn náà káwọn ní sọ yìí ó kú. ní sọ ebi kò tiẹ̀ nígbà ká sọ bàbá. ogun abẹ́lé ń bẹ. ogun abẹ́lé ń bẹ. ogun abẹ́lé ń bẹ. lọ́nà wo bàbá. ẹlòmíì ìyàwó ẹ̀ lógun rẹ̀. ìyàwó rẹ̀ lógun rẹ̀. ẹlòmíì orogún ìyá ẹ̀ lógun tiẹ̀. ẹlòmíì òun gẹ́gẹ́ lógun ayé rẹ̀. etí ọ̀bákàdà rẹ̀ mo ní wù. ló ń wù. ẹlòmíì bàbá rẹ̀ sọ fún fẹ́ yàwó yìí ló wù. ẹlòmíì tiẹ̀ ti sọ yẹ́ ẹ̀dọ̀ta ogun ayé rẹ̀ nu. ẹlòmíì ò dáwọ́ lè nǹkan kọ́ yọrí rí. kó yọrí sí ogun ayé rẹ̀ nu. ogun àdájà lẹ́yìn. ẹlòmíì ó jáde léèwé kò ríṣẹ́ ogun kan ni. ẹlòmíì tiẹ̀ lówó wà lókè òkun gbogbo nǹkan lórí kòkó ọ́fíìsì kọ́lá sí yọrí kó ṣe gan re. ó di wàhálà. ogun kan ni. so ogun nǹkan atúgun ni bàbá mi pè ọwọ́ apọ́nà méjì sẹ́rí nǹkan atúgun yìí nítorí ń fẹ́ sọ̀rọ̀ yìí ni bí ìlú wa ṣe rí lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ẹ dákun ẹ jẹ́ àlò nǹkan atúgun wa ní rógun o àtogun abẹ́lé àtogun ìlú àti torílẹ̀-èdè àti tàdájà Ọlọ́run ọba dẹ́dà yóò tu ogun ká fún wa o. àṣẹ. gbogbo ẹrù tọ́ta bá dì ilẹ̀ fún wa orí ara wọn ìgbé. àṣẹ. bí ìgbàgbọ́ bá di àmọ́ra ogun tó di kàkà tó di kùkùkù ó yà ara ẹ̀ náà ní ìdílé o bí ẹsẹ̀ bá lè kó àfi parẹ́ láyà. bẹ́ẹ̀ni. bí ẹsẹ̀ bá lè kó yóò fi parẹ́ láyà ni aburú ò ní í ṣe wá. àṣẹ. kí là ń pè látúgun kó bàbá mi ṣe ní ká ṣe ẹ jẹ́ ká kọ́ sọ ẹni tó lè lò náà. ẹni tó lè lo atúgun sọ ti ń gbọ́ o. ìwọ tó máa ń bá ogun kan fẹ́ra ogun kò jó ogun jẹ́. ogun kò jó ogun jẹ́. ẹlòmíì ogun ṣiṣẹ́ fún. ó ti ṣe ogbó ó ti lo ogbó ọsẹ ilé ayé yìí. ogun ọ̀jẹ̀ rárá ó lọ ṣọ́ọ̀ṣì kò tẹ̀ rí gbàdúrà sẹ́ni ẹlòmíì gbàwẹ̀ mọ́sálásí gan kò rí kíní ó ti wà lọ́dọ̀ ṣé wù mí ní sísè. ọkùnrin tó lè tàbí elépe tó bá ti dojú iṣẹ́ kò lè gbági mọ́ lù dáadáa kò lè tàtẹ̀kànlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ní solution sọ̀rọ̀ rẹ̀. ó
káre ọkọ mi ohun tí mo ṣe máa ń gba tiẹ̀ nìyẹn. ó ti yí àwọn ọkùnrin tó yakilala tá a dá mọ̀ wípé kárakára ní sẹ́lùjó gángan alcoholic bitters lágọ̀ọ́ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ọ́ ara ó ń mára gbá yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjó gángan alcoholic bitters ni kò gbẹlura kò dúró déédéé ọ̀pá ìyún náà tọ̀tọ̀ọ̀tọ̀ wà á máa ṣínà bolẹ̀ tàbí elépè nígbà bẹ́ẹ̀ àlùjó gángan alcoholic bitters iléeṣẹ́ suwalok pharmaceutical nigeria limited tó wà ní number 1 ewu olóye street ìtasọ́ni sagamu nílẹ̀ Ògùn ló ń produce tó tún pákéjì èrè ẹ̀ nílẹ̀ ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ tó ìmọ̀dọ̀ àwọn alágbàtà jákèjádò nàìjíríà àlùjó gángan alcoholic bitters ìwọ náà gbẹlura kó o gbà kó kọjá bẹ́ẹ̀. atugun tí mò ń sọ orí ẹ̀ lulu kan kòkòrò kan bẹ́ẹ̀ tá à ń pè ní sẹ́gisẹ́ ẹ̀rùn. sẹ́gisẹ́ ẹ̀rùn. ẹ wọ́n sọ pé sẹ́gisẹ́ ẹ̀rùn bá ṣẹ́gi orí ara rẹ̀ ní fi ń rú. ìmọ̀ wà nínú yóò ṣe ìmọ̀ òun náà máa yọ bí òwú aláǹtakùn báyìí òun náà ní waps bí ẹ̀sà àwọn olóyìnbó yóò wá ṣẹ́ igi yóò tó lera rẹ̀ báyìí tọrọ gbọdọ yóò ṣe gbọdọ gidi báyìí inú ihò igi yẹn kékeré yẹn ni máa gbé ló ń gbé ó wà lè lera rẹ̀ mára gi lera mára lé ètò ìṣẹ́gisẹ́ ẹ̀rùn. sẹ́gisẹ́ ẹ̀rùn. ní ẹgbẹ́ igi tí sẹ́gisẹ́ ẹ̀rùn bá ṣẹ́ ẹ̀rù tí sẹ́gisẹ́ ẹ̀rùn bá rí kalẹ̀ orí ara ẹ̀ ní fún ọgbà kí tó bá fẹ́ jáde igi náà máa rú káàkiri yọmọ yọrí jáde yọmọ rìn yọmọ fa igi lẹ́yìn báyìí káàkiri. mo ti mọ̀ o. so sẹ́gisẹ́ ẹ̀rùn mo ti mọ̀. sẹ́gisẹ́ ẹ̀rùn tó bá di ogun lẹ̀ òun náà ní máa gbógun ara rẹ̀ kì. òun náà ló máa gbógun ara rẹ̀ káàkiri. ó di mélòó. ó wà di méjì lọ dáhùn. à ń pè kínní kan ní ìgbàgbó ọ̀pẹ. bẹ́ẹ̀ni tí wọ́n bá ti gé igi ọ̀pẹ kalẹ̀ tó ti kí ní ẹ̀gún ara rẹ̀ o tí wọ́n bá ní bí ìgbàgbó bá digun mọ́rí tó digun mọ́rù orí ara rẹ̀ náà ní fi wù kí eyín rẹ̀ ogun rẹ̀ náà nù náà bí ẹ máa kíyèsí ìgbàgbó ẹ má tẹ̀sẹ̀ bọ́ o bá lọ bá ni so àwọ̀ ahọ́n eyín ìgbàgbó bẹ́ẹ̀ni ahọ́n ó di mélòó ó mà di mẹ́ta àwọ̀ àwa okó ẹ̀sìn díẹ̀ bí ẹsẹ tó bá lè kó ara ẹ náà ní fẹ́ palaya àwọn agidi wọn sì wọn ń tà lọ́jà bẹ́ẹ̀ni àwọn àfòdìyà a bá ti fẹ́ tẹrí dáàdì mi wá kìlọ̀ fún mi ìpè tá a bá ti fẹ́ ṣe oògùn yìí bẹ́ẹ̀ni sà a gbọ́dọ̀ fòdìyà atari sí a là atari yẹn a bó èpo rẹ̀ sọnù a bò sọnù àwọn ayọkòjó oògùn jẹ rẹ̀ kúrò tẹ kọ wa ń jọ kínní àná ayọ kínní fẹlẹfẹlẹ báyìí fẹlẹ kúrò bẹ́ẹ̀ àwọn àlọ àwọn ayọkò àwọn àjọ gbogbo ẹ̀pọ̀ asunna yóò dé ìlú àwa tún lọ. ẹ̀rí pé mo sọ pé oògùn yìí. bẹ́ẹ̀ni. atúgbó ni. bẹ́ẹ̀ni. a sì tún lè pè ní ajẹ́gùn. ajẹ́gùn náà tún ní. lílo rẹ̀ ní ọ̀wà aṣọ bàbá fẹ́ fi tú oògùn oògùn lè máa jẹ́ fún yàn. sẹ́yìn tí bọ́yọ̀ bá dára. mo gbọ́ yé pa bàbá. ìyẹn wọ́n fẹ́ mọ̀ pé oògùn yìí jẹ́ dáadáa. bẹ́ẹ̀ni. tí ẹ bá di oògùn yìí. bẹ́ẹ̀ni. tẹ bá di owó òtútù dọ̀hún la bàbá mi máa ń dì sí. owó tutù that's òwú nù owó ayéjọ́. owó ògòdò. àwọn èèyàn mọ̀ ẹ́ ṣùgbọ́n tá a bá débi tá a ti ń ta. òwú tí wọ́n fi kẹ̀kẹ́ rìn láwa ìwé kẹ̀kẹ́ rìn òwú jọ. kẹ̀kẹ́ rìn òwú jọ. tá a bá ti ṣògùn yìí tá a bá fi lé ara àgànná báyìí bí ó ṣe ìgànnà alámọ̀ yóò dùn síbẹ̀ ni. yóò dúró sí ara rẹ̀ ni. yóò dùn síbẹ̀ ni tá a bá fi lè fi òwú tí wọ́n fi kẹ̀kẹ́ rìn. bẹ́ẹ̀ ni tẹ́ ti fi ìwádìí oògùn sínú oògùn ògòdò. bẹ́ẹ̀ni. tẹ́ bá fi sínú tára gànà yóò dúró fún ara rẹ̀ ni. yóò dúró fún ara rẹ̀ ni. ṣùgbọ́n àfi fọ́kọ mu ni. a fi fọ́kọ mu. tọ́ba fẹ́ fọ́kọ tútù bá bọ́ba fẹ́ dẹ̀ ní kò mú mi sí. bẹ́ẹ̀ni. tọ́ba fẹ́ fi tú ogun ni. bẹ́ẹ̀ni. ọ sọ yìí pé bí ìgbàgbọ́ bá di àmọ́ra ogun. ojú kan náà ní fi wá o ogun ọmọ jà mí kọ́mọ jọmọ mi kọ́mọ jà ara mi o orílẹ̀-èdè tá a wà yìí ká má rogun bẹ́ẹ̀ o tọ́ba ká má rogun bẹ́ẹ̀ o ẹ wà wípé bí ẹlòmí bá fa òjò orí ara ẹ̀ ní fàálẹ́ o ọ̀tá tó bá fẹ́ fa ogun orí ara ẹ̀ ní kò fàálẹ́ o ọ̀tá lọ́kùnrin lóbìnrin orí ara ẹ̀ ní kò fàálẹ́ o bí àrígiṣẹ́gi bá ṣẹ́gi orí ara ẹ̀ ní fi rú bí àrígiṣẹ́gi bá ṣẹ́gi orí ara ẹ̀ ní gbélé o oní ẹ̀ mọ́ fa nǹkan rẹ̀ káàkiri o ká má rogun ọyé ká má rogun ọ̀run ká má rogun àdájà ká má rogun abẹ́lé ká má rogun lórílẹ̀‐èdè wa o ibi mọ̀ wá lọ́mọdé ọwọ́ àwa ẹ̀yìn ọ̀pẹ lọ sọ sínú ẹ̀kọ́ lábọ́ mi tútù lọ bẹ́ẹ̀ fi lò ó sọ ẹyin ẹyọ kan tó ti pọ́n ó sọ sínú omi lọ́wọ́ àgbému ṣé wàá rí ẹyin o bẹ́ẹ̀ni ibi tí ṣe wá wà nù
ẹ̀yìn yẹn ìwọ tó fẹ́ lò fún kòjó oògùn tó tọ́ pé bàbá gbàdúrà títí ọlọ́run ọba nígbà tó pé mẹ́ẹ̀má sóògùn kò jẹ́ òṣòògùn bíi ogún kò jẹ́ ẹlòmíì kò lè fọwọ́ gbáyà lájọ tó ti lọ ṣọ́ọ̀ṣì àdúrà àwọn tó gbá rè wá sọ sáwárí dẹ́kun àgbàdúrà mọ́. rárá o a máa gbà lọ́run tádùn àwọn fi gbà. níjọ́ àti lọ mọ́sálásí ẹlòmíì lájọ títí ń kírun gan wọ́n tún fẹ́ẹ́ fọlọ́run rẹ̀ bu àdúrà rẹ̀ gan ọgbà náà sọ́wọ́n mọ̀ kéèyàn kírun lánàá ní kító ni mọ́ tí ò ní kéfèé rí. ó túmọ̀ sí pé àrùkù lẹ́bọ àgbàkúlàdúrà àkíkú nìrun àṣekú lóògùn bọ̀ ọba gbọ́n o gbogbo tó lọ sọ́nu Kùránì òwe ló fi kíyàn sẹ́ẹ̀ gbọ́ mi yé. bẹ́ẹ̀ ni sà. bàbá ti mú ẹyin ọwọ́ àhà gbogbo ara rẹ̀ èkùrọ́ ọdún rẹ̀ lọ́lọ́ rẹ̀ bò mọ́lẹ̀. èkùrọ́ yẹn lèyìn lọ bò mọ́lẹ̀. ètò wa ha bẹ́ẹ̀ ni sà. lọ́wọ́ àdàsẹ́nu lálà àlépo jíjẹ là á jẹyìn gbólóhùn rẹ̀ náà nu lálà àlá epo lílálà àlá epo jíjẹ là á jẹyìn tá a bá jẹ òní mọ́sálá ìjẹ́ ó tán tá a bá jẹ òní mọ́sálá ìmọ̀ jẹ́ bá a jẹ lẹ́nu bá a túlẹ̀ àjẹ ni àjẹ náà ni wọ́n ní ta ló jẹ kí ni tó túlẹ̀ ta ló jẹ kí ni tó gbé mi wọ́n náà fẹ́ẹ́ rẹ̀ lọ́ba jẹ òní tá a bá jẹ òní mọ́sálá ìmọ̀ jẹ́ ìwọ̀ òun tá a bá ti fẹ́ nu wa sọ lọ́dọ̀ Ọlọ́run sì máa jọ jẹ yóò máa jẹ kó jẹ ní tá a bá jẹ òní mọ́sálá ìmọ̀ jẹ jíjẹ sáwọn èèyàn sì gbọ́ Yorùbá mi. bàbá wọn gbọ́ àwọn èèyàn ń gbọ́ dáadáa. mo sóore kò gbèmí olówó kankanú ni. èrè ni wọ́n ṣe ń wò ní í ṣe ká bóore bá di ibi àgbàdì ọ̀dọ̀ wọn ayé láti jọ yọ. bàbá kò tiẹ̀ lé dídí ẹ tó bá tiẹ̀ fẹ́ bọ́. tiẹ̀ wà á bọ̀ sí wòrà mìíràn. bá a ṣe níláárí láyé. bá a ṣe níláárí láyé. wọ́n ikú ni wọ́n tẹ́. kẹ́rí ìgbà mi bẹ tó wù í pọ̀ tí ó sì jẹ́jú ètò ọpọlọ. tí ó dẹ̀ jẹ́jú ètò pọ̀ lọ. bẹ́ẹ̀ni ṣé Ọlọ́run ló ní kòńgẹ́ ọmọ tó fi kí lábìlà. ẹni mo fẹ́ sọ oògùn yìí sílẹ̀. mo ti fẹ́ sọ oògùn yìí. ṣé ẹ ti rí ànàmọ́ pupa rí o. ànàmọ́ pupa Ọlọ́run tó rọ̀jò sí ànàmọ́ pupa. Ọlọ́run ló ní àáríyá èso rẹ̀ iṣu ànàmọ́ yìí. iṣu ànàmọ́ yìí. ewé rẹ̀ lálọ́rẹ̀ ìwú tẹ́mi ò tiẹ̀ mọ̀ pé yóò àárín iṣu táfi fi hàn wọ́n. ewé rẹ̀ rí wọ́n yàtọ̀ sí funfun o. pupa lélẹ̀. ewé fẹ̀jú báyìí lọ. oògùn mọ̀ nífa. oògùn ni. àmúlà ní ọ̀jẹ̀. ewé ànàmọ́ àti iṣu rẹ̀. bẹ́ẹ̀ bá rí bí wọ́n bá fà lọ yọ nà mọ́ra wọn lọ ni. bẹ́ẹ̀ni. yọ nà mọ́ra wọn ká máa ràn kan lọ́wọ́ ni lẹ́yìn bá ti lo oògùn yóò rọ̀ lùràn lọ́wọ́. yóò ní olùrànlọ́wọ́. mo sọ fún yín níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pa àánú là ń wá kí. bẹ́ẹ̀ni. ìyọ́nú Ọlọ́run là ń wá kí. bẹ́ẹ̀ bá ti lo oògùn yóò padà rẹ̀ ní jẹ́ ọ̀nà lọ́wọ́ ọ̀hún wá ṣèjọba ni ọ̀rẹ́ jẹ́ ọ̀nà lọ́wọ́ yóò gba ọlọ́bí báyìí wọ́n wá sẹ́mi báyìí wọ́n fẹ́ ṣe kankan ni ọ̀hún wọ́n mọ ni ọ̀hún ayé ọkọ ni gbogbo tó bá wà lọ́rùú yìí tọ́kàn lọ́rùú yìí yẹn Ọlọ́run aláàánú sí yẹn. Ọlọ́run aláàánú pàdé rẹ̀. ó lọ dáa jù àánú Ọlọ́run ewé ànàmọ́ yìí. bẹ́ẹ̀ ni sà. àṣà tí ó gbẹ. a máa sa tí ó máa gbẹ. iṣu ànàmọ́ yìí. bẹ́ẹ̀ ni sà. àgè kéèké àṣà tí ó gbẹ. àṣà òun náà tí ó gbẹ àgè kéèké. bẹ́ẹ̀ ni. sáà bẹ́ẹ̀ àbí tèpotèpo rẹ̀. kágé tèpotèpo bá ní. kágé tèpotèpo bá ní. kágé tèpotèpo bá ní. tó bá ti wá gbẹ. bẹ́ẹ̀ ni sà. wọ́n ń pe kíní kan ní ilẹ̀kẹ̀ tún. ilẹ̀kẹ̀ tún àfihàn àwọn èèyàn gbà ń gbàdá ṣiṣẹ́ kan. bẹ́ẹ̀ ni. èso gí abèrè. wọ́n ń ta pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí wọ́n ń ta lọ́jà àwọn ìtàtàkùtà rẹ̀. ọkọ̀ jẹ́ pé ilẹ̀kẹ̀ tún jọ́ táwọn àgbọ̀njú bá nǹkan wà lọ́jà mọ́ ní ìsìn. báyìí táwọn wà náà là ń lò. Ọlọ́run sì ni ọmọ rí bẹ́ẹ̀ náà. tọ́ a wà á lọ itún. a lọ itún yẹn. ilẹ̀kẹ̀ tún a lọ ayọ̀ kó nínú. wọ́n lè fi sínú òògùn náà lè fi sínú oko ẹ yọ kó mẹ́ ẹ lọ lọ́tọ̀. abèrè ẹ lọ ifá itún ifá ẹ lọ lọ́tọ̀. a lọ lọ́tọ̀. ẹ wà á lọ tí ó kùnà. tí ó kùnà. Olódùmarè àṣẹdọwọ́ rẹ o bàbá tó bí mi bà rẹ o ẹ wà á lọ ajé mọ́. a wà lọ ajé mọ́. ẹ bá ti wà á lọ ajé mọ́ ẹ bù níwọ̀n nínú iṣu ànàmọ́ tẹ́ ẹ lọ iṣu ànàmọ́ tó ti gbẹ. ẹ bù níwọ̀n nínú ewé rẹ̀ ẹ dàmọ́ ògùn tán. bẹ́ẹ̀ni ọ̀nà méjìlá gbà ṣe ẹni tó bá nílò owó wàràwàrà. ẹni tó bá nílò owó wàràwàrà. àṣejẹ lẹ́fi ṣe. àṣejẹ ni. tó jẹ́ bá jẹ́ àṣejẹ yọ bẹ̀rẹ̀ níjọ́ kẹta. ó máa bẹ̀rẹ̀ níjọ́ kẹta. àṣejẹ tí o bá ti ṣe níjọ́ kẹta kò ní mú kankan wá. kò ní mú kankan wá. ìṣúná kan ti gbọ́ wọlé àbúkọ́ ìgbọ̀n mọ́jẹ. ọjọ́ kẹta ni. ọjọ́ kẹta. ètò ọba mú wá yóò mú wá fún un. tó bá jẹ́ àṣejẹ ńlá tó bá ti ṣiṣẹ́ ọjọ́ mẹ́ta yóò dáwọ́ dúró. yóò dáwọ́ dúró. bẹ́ẹ̀ni yóò tún fi ọjọ́ mẹ́ta lẹ̀ tó bẹ̀rẹ̀ ṣe.
wájà àṣejẹ làwọn àṣejẹ ńlá kan bẹ táwọn máa ń ṣe táwọn ta sọ fúnlẹ̀ tí yẹn máa jẹ oní bí ọ̀dọ́ bá dúró adúró bíríkìtì kẹlẹ̀ bí tètè bá dúró adúró bíríkìtì kẹlẹ̀ wọ́n jẹ́ kí n dá nìkan sáyé tèmi nìkan ọgbà láàánú tì mí táwọn máa ń ṣe ẹlẹ́rìn ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ lórí àmọ́ jẹ́ lórí aṣọ fún báyìí ni àṣejẹ ńlá lòun bẹ́ẹ̀ bá jẹ́ ó ní ewé sàn inú. ó ní ewé sàn inú. ewé ọ̀sàn yìí. ewé ọ̀sàn yìí. ó nínú. àṣejẹ ńlá ni. àṣejẹ ńlá ni. bẹ́ẹ̀ bá jẹ́ èèyàn ó tọ́ka sí nǹkan rere tí ó ṣe inú ọdún. tí ó ṣe inú ọdún. bẹ́ẹ̀ni ṣùgbọ́n bẹ́ẹ̀ kí mo lọ torí n kò ní sọ fáwọn èèyàn o. Lawafin aba mixture. Lawafin ògbókangí egbòogi. bẹ́ẹ̀ni o torofin ní iṣẹ́ Lawafin aba mixture lágọ̀ọ́ ara. ó ń yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga. ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paráàdì tó ń roni gorogo. ìfúnpá gíga ibà typhoid. ara ò jí pépé àbí òmókun dáadáa. ọkùnrin tí ò lè ṣe ṣe akọni. obìnrin tí ń kó oṣù ẹ̀ ń ṣe ségesège. Lawafin aba mixture ní kó lò. NAFDAC ìlú ló ń tẹ̀ gbà. iléeṣẹ́ Sulawok Pharmaceutical Nigeria Limited. ó wà nọ́mbà 1 ewu olóye street ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún package ẹ̀. ó wà ní chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀. Lawafin aba mixture kárùn tẹ́ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ní ẹgbà bẹ́ẹ̀. Lawafin aba mixture ní ẹ̀rà ó ṣe wà ní powder ìyẹ̀fun bẹ́ẹ̀ ló wà lólómi iṣẹ́ rẹ̀ pé lágọ̀ọ́. tí mò ń sọ lọ nípa àṣejẹ. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ bá rántí tẹ́ bá fi yìí di ọ̀rọ̀ mi. bẹ́ẹ̀ni sà. ṣé ẹ rí àwọn ohun tí a lè lò tí a fi rówó. bẹ́ẹ̀ni sà. ara ó fi dẹ̀ yẹn. bẹ́ẹ̀ni sà. ẹ rí i pé mo ti sọ. ti ewé ànàmọ́ àti iṣu rẹ̀. mo sọ dẹ́bi ṣe tó. bẹ́ẹ̀ni pé wọ́n lọ papọ̀. wọ́n á dábàá fẹ́ fi rí owó kíákíá àmọ́ fi ṣàṣejẹ mo dénú kí n mọ sọ continuity nù bí a ṣe fi lé éfíìmù. bẹ́ẹ̀ni. bá wá fẹ́ ṣàṣejẹ tá a fi rówó. tá a fẹ́ ṣe àṣejẹ tá a fi rówó. ṣe rí ní ìsìn táwọn èèyàn tẹ ẹlòmíì ọba transfer ẹlòmíì sì rí kò ní káàsì ọ lọ́wọ́ àmọ́ tí wọ́n fi mú oore tiẹ̀ wá bá owó ò ní sòníṣòro. ẹ gbọ́n tí mo sọ. mo gbádùn yín bàbá. èyí ò ní sòníṣòro. ṣòro èyí ò ní ṣòro èyí ò ní sìn àbí. yorùbá ni ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ àní sí oníṣòro àní òṣòro nílò oníṣòro. ní ìṣòro. ọ̀rọ̀ bá sàròyé àmọ̀rí náírà náà ó bá a ti wí náà ibi gbódegbóde là gbé bólókun ibi gbùrùgbàdà là gbé bálé olúọ̀sà à ń lọ à ń bọ̀ nípa ìra kan kì í wọ́n lé aládì àtẹ̀wé àtàgbà ní pápẹ́ ayọ̀ fún lìlíjò ayé wa pápẹ́ ayọ̀ lé tiwa bí ẹ bá sàròyé níwájú tí wọ́n sàròyé lẹ́yìn àwọn oníbà wọn mọ̀ ṣẹ̀ṣẹ̀ gà ó yá máa gbé bọ̀ ṣẹ̀ṣẹ̀ gà ojú ò ní pawó ojú ò ní pawó àwọn oníṣòro ó di ilé ọ̀tá ó dorí odi ó dorí àròkọ mọ́ràlà yóò máa rọrùn fáwa ni ìrọ̀rùn lórí ìrọ̀rùn láàmú àrí tọmọtọmọ àtẹ̀yìntẹ̀ ìgbọ́ wa tẹ́fẹ́ wa dé lóò yóò máa rọrùn fún yín bá a ti wá sàṣejẹ rẹ ni mo fẹ́ sọ yìí. bẹ́ẹ̀ ni bàbá. ìtàkùnmútàkùn níjà náà mọ̀ àwọn èèyàn tí wọ́n ràn yàn lọ́wọ́ wà wọ́n wú lórí èèyàn wá yàn kan. yóò wá yàn kan. bàbá wa fẹ́ sàṣejẹ rẹ. bẹ́ẹ̀ ni sà. a wà lọ lè gé kíndìnrín. a lọ gé kíndìnrín màálù. age ìkọkùnrin balẹ̀ fẹ́ ṣe fún mẹ́sàn-án lẹ́gìsì. ṣé ètò ẹ̀sẹ̀ yọnu ẹ̀jẹ̀ ni àbá tilẹ̀ fọ́ àbí. wọ́n fọ kò lé wọn fífọ kó dàbẹ̀ rí kíndìnrín àtàkọ́sà jẹ́ kíndìnrín tí ó bàjẹ́. oògùn ọ̀jẹ̀ mọ̀ ní gínígàn oògùn tí mo ti ń lò tipẹ́tipẹ́. ẹ fi ata àjọ sí. wọ́n á pé ọkùnrin mẹ́sàn-án ni akóbìnrin bá ní méje ni. akó obìnrin bá ní ata àjọ sí méje náà lẹ́ ń lọ àtàdáyébá àwọn ata kéèké tá a fi máa jẹ àgbàdo láyé jọ. àwọn ata ẹ lọ yèrè sí ẹ pawódà sínú ṣùgbọ́n bàbá mi jẹ́ kó yé mi pé ẹ̀yin èèyàn mo fẹ́ àṣírí ni kò yẹ kí n sọ síta ṣùgbọ́n wọ́n sọ marumaru lẹ́nu mi kò lè mọ́rò nítorí pé èrí rere kọ́ mọ́ lè fẹ́ ṣe ẹ̀ bá dàmọ́ ni. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ lẹ́nu mi náà sọ pé àdàmọ́ bá ní ẹ̀rọ rẹ̀ tó bá pẹ́ ní kò ní purọ́ kò ní wẹ̀ tó ti bọ̀ kó bá fi àdúrà ìrọ̀lẹ́ irọ́ la bí. ẹ̀yin èèyàn wa orí lẹ́yìn ìsìnkú rẹ̀ tẹ́ ẹ̀ bá rí ata ẹ fi yèrè ṣe ata rẹ̀ ṣe ẹ wá rí mọ́jẹ̀mú rẹ̀ wá rí o
májẹ̀mú rẹ̀ rí o. ẹ ká gbọ́ májẹ̀mú. tẹ́ bá ti fẹ́ jẹ́ sọ̀kalẹ̀ tẹ́ bá ti fẹ́ sọ̀kalẹ̀ ní sọ̀lélẹ̀lẹ̀. a sọ sórí òṣùká. ẹ sọ sórí òṣùká ṣùgbọ́n òṣùká rẹ̀ sọ̀rọ̀ sọ orí ajé là á sọ ká. orí ajé. owó tà ná. orí owó tà ná. ẹ jẹ́ kó tutù ẹni sọ sórí òkúta kan tàbí orí òṣùká kan látútù díẹ̀ wà gbé ka orí owó ọmọ bá jóná torí owó èyí ṣe sàárà fún bára ni. ẹ gbá láyé báwọn. a gbọ́ bàbá. bẹ́ẹ̀ bá ti wá fẹ́ jẹ ọbẹ̀ yẹn ìhòòhò là á jẹ tábìlì Èdùmàrè sọ̀rọ̀ ní ìhòòhò. ìhòòhò. pé yìí ó sì wá ìhòòhò tó bá jẹ ọbẹ̀ yóò wọṣọ yóò bọ̀ra àṣírí ara rẹ̀ padà láti ní oṣù padà nù. ẹ gbá láyé tí mo ṣe o. a gbọ́ bàbá. àkótán rẹ̀ ni tíyẹn bá lè ṣe bẹ́ẹ̀. pẹ̀lú ògùn Ọlọ́run sábà máa ń fàṣẹ sí. tẹ́ bá ti wá fẹ́ jẹ ọbẹ̀ ẹ gbé sàsùn yẹn ẹ gbé sórí owó. mo fẹ́ béèrè náà pé ṣé sàsùn ni àbí airport náà fi lè ṣe é. kò sí dẹ́ lè fi ṣe bẹ́ẹ̀ fi kòkó nírin ṣe é sá ti sọ̀ka orí owó. káàná báyìí kó nílẹ̀ kan ló wà lórí owó ìlú tí àná lọ sọ̀ka ìlú tó bá wà ẹ wà á jẹ ọbẹ̀ yẹn ní hòhò tẹ́ bá jẹ tán wà bá sí wọlé bó ṣe bá fasọ́ bá sí ara gbára láti rí owó ilé níjẹ mi yà ọ láti rí ilé owó mo fẹ́ ra lílo èbó ni kémi náà ṣe mọ́gẹ́jì láti rí ilé owó mo fẹ́ gbàwé gbẹ́lú nífẹ̀ẹ́ bùnmi láti rí o mo fẹ́ yóò wá jẹ àti rí bàbò àti sọ̀rọ̀ wa tó àgbé ẹ ṣe sùúrù ni ẹ máa tàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ síbẹ̀ tọrọ náà pọ̀ ẹni bẹ́ẹ̀ ni a pè láti jẹ́rìí àti pé láti bẹ́sẹ̀ mẹ́ta bàbá òun gbé ẹ̀ mọ́ bì. ìjọ ni bàbá tó ẹsẹ̀ kọ́ ẹ wò ìwọ tó bá ti wá s'Ògbómọ̀ṣọ́ ìwọ kan d'Ògbómọ̀ṣọ́ sọ pé wọ́n fẹ́ tọ́jú ara rẹ tó bá sọ bẹ́ẹ̀ fún wọn wọ́n sọ pé wọ́n mú ẹ wá bí tó ti máa fín àgbo ni. ó dàbọ̀. Egbeji dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májọsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Suleiman Egbeji Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ Alhaji Suleiman Egbeji gbogbo Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédéé ìwọ tá ìsàn kan dà láàmúnú àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Suleiman Egbeji gbogbo Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Suleiman Egbeji ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Suleiman Egbeji ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ.